ṣe bà mí lórúkọ jẹ́. Ọmọ èyí tí o fi fún mi o, kó má ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Ọmọ èyí tí o fi fún mi. Àlàáfíà fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa jákèjádò àgbáyé àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní lè yí tà náwó sí o. Àmín. Bí ẹ fi ń wò wá kò ní ṣe bàìbàì. Àmín Jésù. Ní ìrọ̀lẹ́ yìí èmi nìkan kọ́ ni mo wà bí ẹ ti mọ̀. Ní ọwọ́ ọ̀tún mi àní màmá wa tó jẹ́ ọ̀kan náà àwọn akópa. Màmá ẹ bá ká ara lé kẹ́sì dárúkọ yín fún wọn. Orúkọ mi ni Afọlábí Kristana Adéọlá. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé. Ẹ kú ìtẹ́tísí wa. Orúkọ Jésù Kristi. Ilé ológo tí à ń lépa, a ó fi ṣèrè jẹ́ o. Àmín. Ẹ ṣé mà. Ní apá àlàáfíà mi ni a ti ní bàbá wa. Bàbá ẹ bá ká ara lé sà. A kí yín lórúkọ Kristi. Orúkọ tèmi ni Ọlábọ̀dé Ọ̀ṣúnníyì. Ẹ kú ìfetísí. Olúwatúnmiṣe Olúwaṣọlá ní orúkọ èmi tí ó jẹ́ atọ́kùn ìjíròrò ọ̀rọ̀ Ọlọ́run ti àkókò yìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. A fi ọpẹ́ fún yín bàbá wa ọ̀run fóore ọ̀fẹ́. A dúpẹ́ fún àǹfààní tẹ́ láti jọ́sìn lé mọ́ yín lónìí. A fẹ́ gbọ́ ọ̀rọ̀ yín, a fẹ́ jíròrò lórí rẹ̀. Olúwa ẹ wá bá wa pé. Àmín. Ẹ wá darí wa. Àmín. Àtàwa tí à ń sọ àtàwọn tó ń gbọ́ wa jákèjádò àgbáyé ẹ ṣe wá ní alábùkún fún. Àmín Jésù. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ojú ìwé 12, ìwé tí dáúsìsì Ifẹ̀ ìjọ Anglican gbé kalẹ̀, òun ni a wà. Ẹ̀kọ́ kẹfà ni a sì fẹ́ ṣe ìjíròrò lé lórí ní abẹ́ ẹ̀ka àkọ́rí ìdílé gẹ́gẹ́ bí àwòrán Ọlọ́run. Orí ọ̀rọ̀ tí a fẹ́ ṣe ìjíròrò lé lórí ní àṣálẹ́ yìí, òun ni òbí tó ní ìkóni-ní-ìjánu. Apá kẹta, ìbáṣepọ̀ láàrin bàbá àti ọmọkùnrin rẹ̀. Ibi kíkà wa ní Gẹ́nẹ́sísì orí 22 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 10. Bàbá wa ẹ bá wa kà. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí, bí Ọlọ́run dá Ábúráhámù wò, ó sì wí fún un pé, Ábúráhámù, ó sì dáhùn pé, èmi nìyí. Ó sì wí fún un pé, mú ọmọ rẹ nísinsìnyí Ísáàkì, ọmọ rẹ náà kan ṣoṣo tí ìwọ fẹ́, kí ìwọ kí ó sì lọ sí ilẹ̀ Móríà, kí o sì fi rúbọ sísun níbẹ̀ lórí ọ̀kan nínú òkè tí èmi ó sọ fún ọ. Ábúráhámù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì, ó sì mú 2 nínú àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ pẹ̀lú rẹ̀ àti Ísáàkì ọmọ rẹ̀. Ó sì ta igi fún ẹbọ sísun náà, ó sì dìde, ó sì lọ sí ibi tí Ọlọ́run sọ fún un. Ní ijọ́ kẹta, Ábúráhámù sì gbójú rẹ̀ sókè, ó rí ibẹ̀ náà ní òkèèrè. Ábúráhámù sì wí fún àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ pé, ẹ̀yin jókòó níhìn pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́, àti èmi àti ọmọ yìí yóò lọ sí ọ̀hun nì, a ó sì gbàdúrà, a ó sì tún padà tọ̀ yín wá. Ábúráhámù sì mú igi ẹbọ sísun náà, ó sì dì í ru Ísáàkì ọmọ rẹ̀, ó sì mú iná lé ọwọ́ rẹ̀ àti ọ̀bẹ, àwọn méjèèjì sì jùmọ̀ ń lọ. Ísáàkì sì sọ fún Ábúráhámù bàbá rẹ̀, ó sì wí pé, bàbá mi. Òun sì wí pé, èmi nìyí ọmọ mi. Òun sì wí pé, wo iná ohun igi, ṣùgbọ́n níbo ni ọ̀dọ́ àgùntàn ẹbọ sísun náà gbé wà? Ábúráhámù sì wí pé, ọmọ mi, Ọlọ́run tìkára rẹ̀ yóò pèsè ọ̀dọ́ àgùntàn fún ẹbọ sísun. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì jùmọ̀ ń lọ. Wọ́n sì dé ibi tí Ọlọ́run ti wí fún Ábúráhámù, ti tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì tó igi rere, ó sì dí Ísáàkì ọmọ rẹ̀, ó sì dá a dùbúlẹ̀ ní orí pẹpẹ lórí igi náà. Ábúráhámù sì na ọwọ́ rẹ̀, ó sì mú ọ̀bẹ náà láti dùbú ọmọ rẹ̀. Ẹ ṣé, àdúpẹ́ sà. Èròǹgbà wa tí
ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tàṣálẹ́ yìí dárí sọ ni a pè ní láti mú ìdàgbàsókè tí ó dára wà láàrin ìbáṣepọ̀ bàbá àti ọmọ àti láti pèsè ẹ̀kọ́ àti ohun èlò fún ìrànlọ́wọ́ òbí fún ìtọ́ni àwọn ọmọ. Àdúrà wa ni wípé àfojúsùn wa yìí yóò jọ ní orúkọ Kristi. Àmín. Ìfáàrà wa, màá rọ màmá wa kí wọ́n bá wa ka ìfáàrà. Ta ni bàbá jẹ́? Bàbá ni ìbẹ̀rẹ̀ ìdílé, òun ni ẹni àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni bàbá ni ó mú ìyá wọlé. Nípasẹ̀ rẹ̀ ni àwọn ọmọ fi wọ inú ẹbí wá. Ẹ̀kọ́ kíkà wa fi ìbáṣepọ̀ tó wà láàrin bàbá Ábúráhámù àti ọmọ rẹ̀ Ísákì hàn wá. Ẹ jẹ́ kí a wo bí ìwé mímọ́ ti ṣe gbé kalẹ̀ ìbáṣepọ̀ tó wà láàrin wọn ní Gẹ́nẹ́sísì orí 22 ẹsẹ̀ 2 àti ẹsẹ̀ 8. Láti ìbẹ̀rẹ̀ ni Ábúráhámù ti mú ojú ọmọ rẹ̀ mọ Ọlọ́run pẹ̀lú májẹ̀mú tí ó wà láàrin rẹ̀ àti Olúwa. Ábúráhámù àti Ísákì jùmọ̀ ń sin Olúwa kan náà. Ábúráhámù fẹ́ ọmọ rẹ̀ Ísákì, bẹ́ẹ̀ ni Ísákì fẹ́ràn bàbá rẹ̀ Ábúráhámù. Irú ìbáṣepọ̀ bí èyí ló wà láàrin Jesu Oluwa àti bàbá rẹ̀. Jòhánù orí 15 ẹsẹ̀ 9. Bí a bá lè ní agbára ìyípadà lórí ọmọ, ohun tó wù kí àwùjọ wa máa kọ́ àwọn ènìyàn, dípò kí a máa ṣe àníyàn lórí onírúurú òfin tàbí ẹ̀kọ́ tí a lè kọ́ àwọn ọmọ wa, tàbí ǹjẹ́ àwọn ọmọ wa ń tẹ̀lé àwọn ẹ̀kọ́ yìí bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ohun tí ó dára jù ni kí a ní ìbákẹ́gbẹ́pọ̀ tí ó dára pẹ̀lú àwọn ọmọ wa àti Jésù Kristi. Ẹ ṣé àdúpẹ́ mà. A lọ sínú ìbéèrè fún ìjíròrò. Ìbéèrè àkọ́kọ́ mo tarí ẹ̀ sọ́dọ̀ yín màmá wa. Kí ni ó ti ṣe yí ọ sí ìbáṣepọ̀ láàrin bàbá àti ọmọ? Kí ni à ń retí láàrin ìbáṣepọ̀ bàbá àti ọmọ? Ẹ ká wo ìwé òwe orí 13 ẹsẹ̀ 24. Ìwé òwe orí 13 ẹsẹ̀ 24 àti Hébérù orí 12 ẹsẹ̀ 7. Ìwé òwe orí 13 ẹsẹ̀ 24. Bàbá olódodo ni yóò yọ̀ gidigidi, ẹni tí ó sì bí ọmọ ọlọ́gbọ́n yóò ní ayọ̀ nínú rẹ̀. Ẹ ṣé àdúpẹ́. Orí 13 ẹsẹ̀ 24. Ẹni tí ó bá fa ọwọ́ pàṣán sẹ́yìn, ó kórìíra ọmọ rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó fẹ́ a máa tètè nà án. Hébérù orí 12 ká wo ẹsẹ̀ 7 àti 8. Ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí. Ọlọ́run bá yín lò bí ọmọ ni. Nítorí pé ọmọ wo ní ń bẹ tí bàbá kì í bá wí? Ṣùgbọ́n bí ẹ̀yin bá wà ní àìsí ìbáwí, nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín, ǹjẹ́ ọmọ àlè ni yín, ẹ kì í sì ṣe ọmọ. Màmá, ẹ ṣé àdúpẹ́ mà. Kí ni ó ti ṣe yé yín sí ìbáṣepọ̀ láàrin bàbá àti ọmọ? Kí ni à ń retí láàrin ìbáṣepọ̀ bàbá àti ọmọ? Ìbáṣepọ̀ láàrin bàbá àti ọmọ ó gbọ́dọ̀ àkọ́kọ́ jẹ́ ìfẹ́. Bàbá gbọ́dọ̀ fẹ́ràn ọmọ rẹ̀. Nígbà tó bá fẹ́ràn ọmọ rẹ̀, á bá wí nínú ìfẹ́. Ọmọ náà gbọ́dọ̀ farabalẹ̀ gbọ́ ìbáwí tí bàbá ń bá wí. Nítorí bàbá jẹ́, a kà ní ìbẹ̀rẹ̀ pé bàbá jẹ́ ẹni àkọ́kọ́ nínú ìdílé. Bàbá jẹ́ ẹni tí ọmọ máa wò bí àwòkọ́ṣe rere. Nígbà tí bàbá bá ti nawọ́ ìfẹ́ sí ọmọ tó fẹ́, Ábúráhámù fẹ́ Ísákì, Ísákì fẹ́ Ábúráhámù, àwọn méjèèjì jọ fẹ́ràn ara wọn. Ìgbẹ́kẹ̀lé kíkún máa wà, ìfọ̀kànbalẹ̀ máa wà, ayọ̀ ó máa wà. Gẹ́gẹ́ bí a ti kà á pé olódodo bàbá máa ń bá ọmọ rẹ̀ wí, á sì ní ayọ̀ púpọ̀ nínú rẹ̀. Nígbà tí bàbá bá bá ọmọ rẹ̀ wí nínú ìfẹ́, tí ọmọ náà gba ìbáwí nínú ìfẹ́, ọkàn àwọn méjèèjì máa balẹ̀. Wọ́n á ní ìgbẹ́kẹ̀lé nínú ara wọn pé bàbá yìí ò lè ṣì mí ní ọ̀nà, bàbá yìí ò lè darí mi sí ọ̀nà tí kò dára, bàbá yìí kò lè sọ ohun tí ò dára fún mi. Ìgbẹ́kẹ̀lé kíkún máa wà nínú àwọn méjèèjì. Ohun tí a sì ń retí náà ni pé ó máa fún bàbá ní bàbá àti ọmọ, àwọn méjì ò ní jẹ́ pé ọmọ kan ń já ń bẹ̀ yẹn, ó ń fọ́lé, sí ìṣọmọ yìí ló wà ń bẹ̀. Ọkàn bàbá balẹ̀ pé bọ́mọ tiẹ̀ wà ní àwọn ibì kan, ọkàn rẹ̀ bẹ̀ torí pé ó fẹ́, ó dẹ̀ ń bá wí nínú
ìbáwí. ẹ ṣe àdúpẹ́ mà. bàbá àfikún sí ìbéèrè àkọ́kọ́. ó jẹ́ ìfọkàntán, ohun tá a lè pè ní ìfọkàntán tó wà láàrin àwọn méjèèjì. Ó jẹ́ ohun tá a lè pè ní ìgbẹ́kẹ̀lé tí ọmọ ní sí bàbá, tí bàbá náà sì lè ṣe kí ni o, kí ni ó ní sí ọmọ. Ohun tí a sì ń retí nínú ìbáṣepọ̀ tó gún mọ́ yìí náà, òun náà ní kí ìtẹ̀síwájú kó lè máa farahàn nínú ìfẹ́, kí ìrẹ́pọ̀ kó sì jọba nínú ẹbí wọn. Torí pé gbà tí ìbáṣepọ̀ tó gún mọ́ nínú ìfẹ́ bí wọ́n ṣe ṣàlàyé yẹn, nínú ìfọkàntán, nínú ìgbẹ́kẹ̀lé bá ti wà, ohun tí ó tẹ̀lé náà ni pé àlàáfíà àjọba, ìtẹ̀síwájú àfarahàn. ẹ ṣe àdúpẹ́ sà. ẹ ká lọ sí ìbéèrè fún ìjíròrò kejì. bàbá màá tarí ẹ̀ sọ́dọ̀ yín sà. wọ́n ní báwo ni a ṣe lè ṣe okùn ìfàbáṣepọ̀ rere láàárín àwọn ọmọ wa nínú ayé tí ó ń yí padà yìí. Gẹ́gẹ́ bí a ṣe tọ́ka rẹ̀ nínú ìwé mímọ́, ohun tó ń ṣokùnfà ó pọ̀ púpọ̀, ṣùgbọ́n ṣókí la lè mẹ́nubà. Nínú orin Dáfídì orí 73 yẹn, ẹsẹ̀ 13, ohun tí wọ́n ń tọ́ka wa síbẹ̀ ni ìyọ́nú ṣíṣe sí àwọn ọmọ, bí Ọlọ́run ṣe ń ṣe ìyọ́nú sí wa gẹ́gẹ́ bí bàbá. Kí sì ni à ń pè ní ìyọ́nú? Lọ́pọ̀ ọgbà ọmọ ò lè ṣe ó mọ́ṣẹ̀ bí a ṣe ṣe Ọlọ́run. A sì rí wípé tí ìbáṣepọ̀ bá máa wà, ṣẹ̀mí ń bí ọ́, wọ́n ní òun lè ògùn ọ̀rẹ́. Tí ìbáṣepọ̀ tó gúnmọ́ bá máa wà láàrin kìíní, bàbá láti kọ́kọ́ ní ohun tá a pè ní àfojúfò. Ibi tí ìyọnu ti bẹ̀rẹ̀ nìyẹn, pé a fojúfò kó má ṣe pé kó wá jẹ́ ìyẹn la fi ń rọ́rú, la fi ń ṣe gbogbo ẹ̀ ní gbogbo ìgbà. Òun ló fi ọkàn ìyọnu hàn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe yọ́nú sí wa gẹ́gẹ́ bí bàbá. Bàbá sì wá tún tẹ̀síwájú, a rí pé nínú ọkàn ìyọ́nú yẹn ló farahàn ní Lúùkù orí 15 tí wọ́n kọ sílẹ̀ fún wa pé ká yẹ̀wò yẹn. Ọmọ yẹn ti ṣẹ̀, ó ti sán rí lọ, ṣùgbọ́n kó tiẹ̀ tó yọ lókèèrè, wọ́n ní bàbá ti ń nàgà, ó ti ń nàgà wò pé ìyẹn pé látijọ́ tó tiẹ̀ lọ, ọkàn rẹ̀ fà sí bó tiẹ̀ ti lọ jìnnà réré, ọkàn fà sí. Ohun tó máa ń ṣokùnfà náà nìyẹn. A sì lè wá wò wípé ọkàn bàbá tó fà sọ́mọ yẹn gan, òun ló jẹ́ kọ́mọ níbi tó wà, ẹ̀mí bẹ́ẹ̀mí sọ̀rọ̀ la lè sọ pé òun ló jẹ́ kọ́mọ wà níbi tó wà láti sọ pé èmi á dìde, màá tọ̀ bàbá lọ. Bàbá gan náà dẹ̀ ti ń retí. Ẹ jẹ́ rí gbogbo ìgbésẹ̀ tí bàbá gbé, ẹ rí ó fi ìbáṣepọ̀ tó gúnmọ́ ó fi hàn. Tá a bá wá wo kíróníkù yẹn, ó fi ìtàn Dáfídì àti Sólómọ́nì, ó fi ìbáṣepọ̀ tó gúnmọ́. Bàbá ṣètò sílẹ̀ kọ́mọ wá jogún, kó kọlẹ̀ lórí, kò rí pé màá jẹ́ tán, tó bá dìgbà tiẹ̀ kó wá ṣeṣẹ́ tiẹ̀. Wọ́n ní bàbá rere fi ogún sílẹ̀ fún àwọn ọmọ rẹ̀. A rí ní gbogbo àwọn nǹkan báyẹn, ó máa ń ṣe okùnfà ìbáṣepọ̀ tó gúnmọ́. ẹ ṣe àdúpẹ́ sà. ní ṣókí ẹ bá wa fi àfikún kékeré sí ibi tí àwọ̀ yẹn. Àfikún kékeré tí mo fẹ́ fi kún ni pé bàbá mi ti sọ̀rọ̀ dáradára. Bàbá wo Éfésù orí 6 ẹsẹ̀ 4, ó ní àtẹ̀yin bàbá ẹ má mú àwọn ọmọ yín bínú, ṣùgbọ́n ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Olúwa. Ohun tó máa jẹ́ kí ìbáṣepọ̀ rere jáde náà ni ká kọ́ wọn ní ọ̀nà Olúwa, ká fọ̀nà Olúwa hàn wọ́n. Ìbáṣepọ̀ rere máa jáde. Níbi tí a tọ́ka sí nínú Lúùkù yẹn, kò sí kí a má ṣẹ́ra, kò sí kí nǹkan kí gbọ́n mi sí omi ò tó máa wà nínú ìdílé, ṣùgbọ́n bàbá gbọ́dọ̀ kọ́ láti máa gbójú kékeré pé láíláí mo ti kọ́ ẹ lọ́mọ, mo ti pín ní dá sí ẹ mọ́, màá gbé ẹ ṣépè, màá gbé ẹ gégùn rárá, a máa fojú fò, a máa dáríjì. bóyá èmi ni bàbá ẹ. Kò dárí méjì bóyá èmi ni mo dẹ̀ bí ẹ, bóyá wọ́n dẹ̀ gbé ẹ wá fún mi, wọ́n change ẹ lọ hospital fún mi ni. So a gbọ́dọ̀ máa ní àmójúkúrò kí ìbáṣepọ̀ rere ó lè máa jáde. Ìbéèrè 3 ó pín sọ́nà méjì. Wọ́n ní kí ni ìdí tí ó fi ṣòro láti ṣe àmójútó ìbáṣepọ̀ láàárín bàbá àti ọmọ ní àkókò tí a wà yìí? Ní ṣókí ẹ ká yára dáhùn màmá.
kí ni tó fi ṣòro? Ó ṣòro nítorí pé ọ̀pọ̀ àwọn bàbá ni wọ́n mọ Ọlọ́run, àwọn gangan wọn mọ Ọlọ́run, wọn lè tọ́ ọmọ wọn ní ọ̀nà tí Ọlọ́run ń béèrè. Ọ̀pọ̀ wọn máa ń lọ sílé ìjọsìn. Ọ̀pọ̀ ló ń lọ sílé ìjọsìn ṣùgbọ́n ohun tí wọ́n tó ń ṣe ní kọ̀kọ̀ kò lè ṣe é fi hàn sí gbangba pé ẹ̀yin ọmọ ẹ máa tẹ̀lé mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gan ò lè fi bàbá wọn yangàn bó ti jẹ́ pé wọ́n ń lọ sí church ní tòótọ́. Ṣùgbọ́n bàbá tí ohun tó fi ṣòro fún wa nìyẹn, tí àwọn ọmọ tí ó fi ṣòro láti tọ́ àwọn ọmọ yẹn sí ọ̀nà tí Ọlọ́run ń béèrè ní ọwọ́ wa. Ó ní tó fi ṣòro láti ṣe àmójútó ìbáṣepọ̀ láàrin bàbá àti ọmọ. Àkókò tí a wà yìí, àádà, àájẹ, àámu, kò sí àkókò fún àmójútó àwọn ọmọ, kò sí àkókò fún kájọ sọ̀rọ̀ papọ̀, kò sí àkókò pé kí ni ẹ̀yin ọmọ igan tiẹ̀ fẹ́, kò sí àkókò fún àdúrà, kò sí àkókò fún ọ̀rọ̀ Ọlọ́run, kò sí àkókò láti mọ ojúṣe pé ọmọ yìí o kí ni ẹ̀tọ́ ẹ̀ gan láti ṣe ẹ̀tọ́ ẹ̀ fún. Ẹ ṣé àwọn àdúpẹ́ nǹkan praise the Lord. Ara èṣù ìdí tó fi ṣòro ni ẹgbọ́n tí màmá wa ti sọ yìí, àfẹ́ kí bàbá wa bá a ṣe àfikún sí èyí. Ó ṣòro láti ṣàmójútó pàápàá bí ìgbà mọ̀ pé nígbà míì a máa ń sọ̀rọ̀ sọ wọ́n ní aṣọ ìgbà là ń dá fún gbà, wọ́n ní kinní kan ewúro ìwòyí ló mọ ajá ìwòyí tó ó túmọ̀ sí wípé ohun tá a sọ ni pé bàbá yìí ṣe ewúro ìwòyí àbí ewúro ìwòyí ni. Gbogbo ohun tó ń lọ láyìíká àti àyídà, ìpèníjà tó ń wà, kí bàbá wà lÉkòó kí ìyá wà nÍbàdàn ká sọmọ sáàárín, ẹ̀rí lórí gẹ́gẹ́ bọ́ ṣe sọ afẹ́ jẹ afẹ́ mu, gbogbo àwọn ìṣòro tí àkókò tá a wà yìí, ìpèníjà tó wà níbi gbogbo lákòókò tá a wà yìí, ó ń dá ìṣòro ńlá sílẹ̀ láti ṣàmójútó tó tọ́ àti èyí tó ṣe kíni o àti èyí tó yẹ. Ẹ ṣé àdúpẹ́. Látọ̀dọ̀ mi mo fẹ́ fi ìkan kún àwọn ohun tí à ń pè ní social media. Onírúurú ẹ̀kọ́ ni àwọn ọmọ ń kọ́ níbẹ̀. Nígbà míì tí bàbá bá ń kọ́ wọn tí wọn ò ní fẹ́ gbọ́, wọ́n á ti gba nǹkan míì. Èyí tí mo fi kún ni ojúṣe tí ìyá máa ń kó nígbà míì. Kí bàbá bá ọmọ wí, kí bàbá pẹ̀yìndà kí ìyá ní ìwò má dá lóhùn. Bó lórí kúrẹ́ ṣe máa ń ṣe nìyẹn, ṣé bí bàbá nìyẹn. Nígbà míì kò kí ń jẹ́ kí ìbáṣepọ̀ tó dánmọ́rán kó wà láàárín bàbá àti ọmọ rẹ̀ ọkùnrin. Nígbà tí ìyá bá ń gbè sẹ́yìn ọmọ rẹ̀ ọkùnrin, gbogbo aládìgbà àpẹẹrẹ rí ọmọ tó ṣẹ̀ tí wọ́n fẹ́ ṣe ìdájọ́ fún tó ní òun fẹ́ bá ìyá òun sọ̀rọ̀. Nígbà tí ìyá débẹ̀ tó gé ní etí jẹ, àmórúkọ ìyá yẹn àmọ́bí tó ti ṣẹlẹ̀ o. Pé torí ìgbà tó yẹ kí màmá bá òun sọ òdodo ọ̀rọ̀, ọ̀tọ̀ ni nǹkan tí lórúkọ Jésù á dára fún wa. Àmín. Apá kejì ìbéèrè yẹn, ó ní kí ni àwọn ìṣòro tàbí ibi tí àìlè yanjú ìṣòro tí a mẹ́nubà yẹn ń mú bá àwọn ìdílé. Gẹ́gẹ́ bí wọ́n Kólósì yẹn ṣe sọ lákọ̀ọ́kọ́, ó ní bá a bá ń bú wọn bínú wọn á rẹ̀wẹ̀sì. Kí ló túmọ̀ sí? Kí ni ìrẹ̀wẹ̀sì túmọ̀ sí? Ìfàsẹ́yìn ló túmọ̀ sí. Wọn ò ní débi tó yẹ kán dé. Ìṣòro ńlá lè máa jẹ́. Ìfọkàntán tán ní ó yẹ kán ní nínú àwọn bàbá tó yẹ kó nínú bàbá, ìta ló máa gbé lọ gẹ́gẹ́ bí ọmọkùnrin. A ní ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ ló ń gbà látọ̀dọ̀ bàbá òun. Bó ṣe máa gbójú agan sí ni. Wọ́n máa lákòókò wọn ṣe kinní kan wọn gbọ́dọ̀ ẹ̀dẹ̀ mọ̀ wípé ohun tó wá máa burú bẹ̀ náà ni pé òun pàápàá táwọn bá múra ohun tí ó gbé jáde nígbà tóun náà bá bẹ̀rẹ̀ sí níyàwó tó bẹ̀rẹ̀ sí bímọ náà nìyẹn. Ohun tó rí yẹn, ohun tó jogún yẹn ni. Ajẹ́ wàá rí i pé ìwé òwe yẹn òun tiẹ̀ ó wá fà dáadáa. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ ó ní wọ́n á fi bàbá àti ìyá wọn ní súre fún wọn. Ìyẹn ni pé wọ́n á yàn páàlé akótilétà ló máa ṣẹlẹ̀. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ là ń pè ní akótilétà. Bá a dẹ̀ ṣe ń rí káàkiri nìyẹn. Àwọn ọmọ gànfẹ́, àwọn ọmọ tí ò náání òbí kankan, ẹ̀ tí ò sì náání òbí tóbi, kí ni ó ṣe náání aráàta? Òun là ń rí tó ń farahàn káàkiri. Ẹ ṣé àdúpẹ́sà. Àfikún kékeré. Àfikún kékeré ni pé
ìṣòro tó máa ń mú báwùjọ máa ń pọ̀, àìlèyanjú ìṣòro yẹn ó máa ń mú ìjákulẹ̀, kò ní jẹ́ kí wọ́n débi tí Ọlọ́run ṣètò fáyé wọn. ẹ ṣé àdúpẹ́ mà. ẹ̀yin ará ilé, yàtọ̀ sí èyí tí bàbá àti màmá wa ti sọ, ìyapa àti ìwà ipá á gbilẹ̀ sí nínú àwọn ìdílé ni. a ò mọ̀ bóyá ẹni ìbéèrè kan tàbí ohun tó rí yín lójú nípa ohun tá à ń ṣírò lórí ní àṣálẹ́ yìí, tàbí tó ti ń lọ lọ́kàn yín, ẹ bá wa fi sí orí gẹ́gẹ́ bí ìbéèrè sí orí ẹ̀rọ fóònù ti WhatsApp tí mo fẹ́ pè fún wa yìí 08147194733. mo pè lẹ́ẹ̀kan sí 08147194733. lórúkọ Kristi á dára fún gbogbo wa. ìbéèrè fún ìjíròrò tó kádìí ẹ̀ ní àṣálẹ́ yìí mo tarí ẹ̀ sí ọ̀dọ̀ bàbá wa. wọ́n ní ká jíròrò lórí àwọn ọ̀nà àti ire tó wà nínú ìbáṣepọ̀ tí ó dára tàbí gúnmọ́ láàárín bàbá àti ọmọ. oríṣiríṣi ọ̀nà ni a lè tọ́ka sí, àti mẹ́nubà bíi mélòó kan ń bẹ. ní kíkọ́ ọmọ, ní sísúnmọ́ ọmọ, ní fífọkàntọ́ ara ẹni. a sì rí i pé nínú Jẹ́nẹ́sísì tá a kà yẹn ó farahàn bẹ́ẹ̀ títí dégbà tí Ábúráhámù tó fi gbé Ísáàkì sórí ẹbọ, ọmọ tá a dì lọ́wọ́ tó sì ti béèrè pé bàbá ọbẹ̀ gbogbo nǹkan tá a fi ṣe àti máa ń ṣèrúbọ tẹ́lẹ̀, mo mọ nǹkan tá a fi ń ṣèrúbọ, kí la fi ṣe tòní, a dẹ̀ fi mú a fi dè lọ́wọ́, kò dẹ̀ jàǹpátá. ó bá jọ ọmọ tá a kọ ni yóò ti ta bàbá ń pa tí òun ti kíní yẹn ni ọbẹ̀ gan ẹ̀ ti sọ́tán. ṣùgbọ́n ẹ rí i pé wọ́n ti Ábúráhámù ó ti kọ́ ọmọ yẹn, ó ti fọ̀nà Ọlọ́run, ó ti fọkàn Ọlọ́run hàn án. a sì rí i pé ńgbà tí ọmọ yẹn náà ń dàgbà, bó tiẹ̀ jẹ́ pé ohun tó fẹ́ ṣe ò yé, kò kúrò lójú ọ̀nà Ọlọ́run tí a ń sọ nípa ẹ̀ yẹn. ó jẹ́ ohun tó ṣe kíni o, tó ṣe kókó. tá a bá sì wá rí bẹ́ẹ̀, tá a bá tọ́ ọmọ nínú àwọn tá a gbọ̀nà tó yẹ ká fi tọ́ wọn ní ìfọkàntán, ní ìgbẹ́kẹ̀lé, ní gbogbo ṣíṣe ojúṣe tá a ṣe, ire tó wà ń bẹ̀ ó ní ìwé òwe orí 17 yẹn sọ. ó sọ̀rọ̀ ògo tí ó farahàn, bí wọn ó ṣe jẹ́ adé orí arúgbó. tá a bá sọ pé nǹkan ládé, ohun ẹ̀yẹ, gẹ́gẹ́ bí onísáàmù ṣe sọ, ó ní wọ́n dàbí igi ólífì yí tábìlì wa ká, tó fi jẹ́ pé àá fi lè dánú lọ́wọ́jú ọ̀tá pé wo àwọn ọmọ mi bọ́n ṣe tó. bí ire lọ́pọ̀lọpọ̀ ló wà nínú ìbáṣepọ̀ èyí tó gúnmọ́ tó bá wà láàrin bàbá. ká má mọ̀ wípé wọ́n sọ̀rọ̀ bàbá àti ọmọkùnrin rẹ̀, torí pé bó tiẹ̀ jẹ́ pé ọmọkùnrin àti ọmọbìnrin bákan náà ṣe rí, ṣùgbọ́n a mọ̀ wípé orí lọ́ọ̀lọ́lọ́run fi ọkùnrin ṣe. a sì mọ̀ wípé gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ nínú ẹbí pé ọmọkùnrin gbé ńgbà míì tó bá sọ̀rọ̀ tẹ́ obìnrin bá bímọ wọn á ní kí ló bí. ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe, bó tiẹ̀ jẹ́ pé àṣìṣe ni. a sọ pé ọkùnrin ni wọn ní ọkùnrin ni ọ́ torí pé ipa wọn wò wípé ọmọkùnrin ṣe pàtàkì náà láwùjọ, bọ́mọbìnrin náà ṣe pàtàkì láwùjọ. ìbáṣepọ̀ tó dẹ̀gún mọ́ wà kí a lè máa rí àwọn orí tó dára, kí àwùjọ lè máa ṣe kíni o, kó lè máa tẹ̀síwájú. àlàáfíà tó pọ̀ àti ayọ̀ ó máa wà nínú ìbáṣepọ̀ tó gún mọ́ láàrin bàbá àti ọmọkùnrin, torí ọkùnrin ló máa gbẹ́bí ró. ọkùnrin ó jẹ́ orí tó ló máa dúró gẹ́gẹ́ bí adarí nínú ìdílé. ó máa kó ipa tó pọ̀, ògo Ọlọ́run sì máa fara hàn. ọkàn bàbá àti ìyá á balẹ̀, ọkàn bàbá yẹn gan á balẹ̀, inú wọn á dùn pé ọmọ yìí ó múnú àwọn dùn. wọn á jẹ́ àmúyangàn ní ọjọ́ alẹ́ fún àwọn òbí wọn. ẹ ṣé àdúpẹ́ mà. ẹ ká wo àyíká wa, ìlú wa, agbègbè wa, inú ìjọ wa, kí lóhun tí a lè sọ ó fi àpẹẹrẹ hàn bóyá ìbáṣepọ̀ tó gúnmọ́ ó wà láàrin bàbá àti ọmọkùnrin rẹ̀ tàbí kò sí. àdúrà ni pé gbogbo tí ọ̀rọ̀ yìí ti gbà kọ́ wa, bá wa wí, oore ọ̀fẹ́ láti gbà láti ṣàtúnṣe Olúwa yóò fi fún wa. Àmín. àwọn ìbùkún tá a sì rí níbẹ̀
yóò jẹ́ àjẹmọ́nú fún wa. Àmín Jésù. Ọ̀rọ̀ ìparí. Ìbáṣepọ̀ òbí pẹ̀lú ọmọ lágbára nítorí pé àti òbí àtọmọ ni yóò ní ìmọ̀lára rẹ̀. Ìtọ́ni tí a fi ojú rí nínú ẹ̀mí àti àwùjọ máa ń mú ìdàgbàsókè bá ọmọ. Èyí jẹ́ ọ̀nà kan pàtàkì tí òbí àti ọmọ bẹ́ẹ̀ yóò fi wà pọ̀. Èyí dára ó sì tẹ́wọ́gbà fún ọmọ àti òbí bẹ́ẹ̀. Èyí máa ń fi gbòǹgbò ìbáṣepọ̀ tó lọ́rìn múlẹ̀ nínú ayé irú ọmọ bẹ́ẹ̀. Àdúrà wa ni wípé àwọn ọmọ wa wọ́n á yan rere, Àmín. wọ́n á dára lójú wa. Àmín. Nígbà tá a bá jẹ́ pé Ọlọ́run lọ́jọ́ ogbó, ọ̀nà tí a ti mú wọn mọ̀, wọ́n á lè máa rìn ní ayọ̀, ìrọ̀rùn àti àlàáfíà. Àmín. Ó ṣe pàtàkì kí bàbá ní àkókò fún ọmọ. Ó ṣe pàtàkì kí ọmọ kó gba ìbáwí, kí ìbáṣepọ̀ tó dára kó lè wà ní àárín wọn. Ẹsẹ̀ àkọ́sórí wa ní Jẹ́nẹ́sísì orí 22 ẹsẹ̀ 9. Ẹ jẹ́ kí a dìjọ kà á. Ábúráhámù sì wí pé, ọmọ mi, Ọlọ́run fúnra rẹ̀ ni yóò pèsè ọ̀dọ́ àgùntàn fún ẹbọ sísun. Ẹ kàkà lẹ́ẹ̀kan sí i. Ábúráhámù sì wí pé, ọmọ mi, Ọlọ́run fúnra rẹ̀ ni yóò pèsè ọ̀dọ́ àgùntàn fún ẹbọ sísun. Màmá ẹ kóhun, ẹ bá wa kí àwọn aráalé pé ó tó dìgbà kan náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a rí gbà lénìí fún ètò pàtàkì yìí. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin aráalé tí ẹ̀ ń tẹ́tí sí wa lórúkọ Jésù Kristi. Gbogbo ohun tí ẹ ti gbọ́ lénìí, Ọlọ́run á jẹ́ kí ẹ lè mú lò kó lè ṣiṣẹ́ agbára nínú ayé wa lórúkọ Jésù. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Afọlábí Christiana Adéọlá. Ẹ ṣé àdúpẹ́ mà, á máa rí yín bá o bàbá. A kí gbogbo yín pé ẹ kú etí ìgbọ́ o. Àwọn àgbàládùúrà pé èyí tá a ti gbọ́ bàbá ti mú lò ní ẹbí wa yóò máa gbòòrò yóò sì máa gbòòrò sí i. Àmín Jésù. Títí ọjọ́ mìíràn tí ẹ tún gbóhùn mi, èmi Olúwatúnmiṣe Olúwaṣọlá ni ó ń súre fún yín wípé Olúwa yóò ṣe ayé yín ní rere. Àmín. Yóò ṣe ilé yín ní rere. Àmín. Yóò ṣe àwọn ọmọ yín ní rere. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ èyí tí ẹ ti fi hàn wá, tí ẹ ti fi kọ́ wa. Ṣe la gbà ládùúrà pé tá a bá rí ẹbíkẹ́bí tí ìtàgbúrò gan àìgbọ́ra ẹni yé ti lè wà pàápàá láàárín bàbá àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin, bá wa pẹ̀tù sí i. Àmín. Bá wa túlù ẹbí bẹ́ẹ̀ tò. Àmín. Jẹ́ kí ìgbọ́ra ẹni yé kó wà. Àmín. Kó sì mú kí àwùjọ wa kó túbọ̀ máa tẹ̀síwájú. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.